àwọn baba ńlá wa pé ìkòkò tí ó jata ìdí àgbóná bẹ́ẹ̀ sì rí ọmọ tó fẹ́ ga ẹsẹ̀ rẹ̀ àgùn nǹkan sọ fún ẹni wípé ológo ló lógun torí borí bá ṣe tó ní ṣe máa ń fọ́ olórí làwọn baba ńlá wa fi ń sọ wípé ojú ẹni máa láàárín ìyọnu àbí àgbàdo tó lóun ò fẹ́ lànà kọjá ọ̀nà wo ló fẹ́ gbà tó fẹ́ fi di gúgúrú àkàbà tí ń bẹ níwájú rẹ̀ yìí ìwọ nìkan ló lè pọ́n torógun ògo rẹ ni àfi kó jà á borí òótọ́ làwọn kan ń bẹ nínú òkùnkùn tí wọ́n ń ta fàṣímọ́lẹ̀ ayé rẹ ṣé wọ́n wá fẹ́ torí wọn jáwọ́ ni ṣé bí wọ́n lo lògo rẹ o mọ̀ pé tó bá yé sáré tó sì jó sú ọ ó padà débi tó ń lọ ni nítorí bí wọ́n ṣe ń dá ọ lóró ṣe ni wọ́n tún fagbára kọ́ ọ sí wọ́n lè fọwọ́ aago sẹ́yìn lóòótọ́ àmọ́ wọn ò lè pààyàn mọ́ rẹ dà níwọ̀n ìgbà tí wọ́n ológogun ò bá ti sùn tójoojúmọ́ ayé tó bá ti ń jí ni kó máa sáré bọ́tà ò ṣe ní yọ̀ torójoojúmọ́ ayé tiwọn ni wọ́n fi ń sáré kán máa fi ẹ́ bú wọn àdùfẹ́ mo tún jíṣẹ́ gẹ́lẹ́ báwọn baba ńlá wa ti rán mi torí iṣẹ́ tá a bá rán kọlọ́kọ́ jẹ́ lóko àdánìkan ní yàbàrà tí jukú ẹ̀ bá ọ̀nà àdùfẹ́.